ẹ̀yin tèmi lórí gbogbo rògbòdìyàn táwọn fans Obesere àti fans Sefiu Alao dá sílẹ̀ ni o èyí ló fà á tí Aṣíwájú Àkàndé náà fi bọ́ síta tó náà fi ní kóun náà wá dá sí ọ̀rọ̀ tí ó ń lọ o ó ní pé tí ẹ bá ń sọ wípé Alhaji Obesere ò dá sí ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ láàrin àwọn onífújì ó ní kò lè dá sí o irú nǹkan yìí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn tipẹ́tipẹ́ láti bíi 1996 tá bá ní ká wo 1996 di 2026 ọ̀rọ̀ bíi 30 years ago nìyẹn o wípé kò lè dá sí mọ́ tí àwọn kan bá wá kóra wọn jọ ní 2025 wípé káwọn dá ẹgbẹ́ kan sílẹ̀ á kàn máa wò wọ́n pé eré ọmọdé lélẹ̀ because ohun tí òun ti sa ipá ẹ̀ nígbà yẹn ni tó lè jẹ́ wípé kò sẹ́nikẹ́ni tí ó dá sí òun wọ́n ní wọ́n kàn fi òun sílẹ̀ kóun dá máa ja ìjà yẹn lọ ni wípé ní báyìí òun ò lè dá sí o kò sí bó ti lè wù kó rí kò lè dá sí rárá àmọ́ bó ti lè wù kó rí àwọn fans Obesere àti fans Sefiu Alao ló ń dá rògbòdìyàn yìí sílẹ̀ o tó ń sọ pé Sefiu Alao kò yẹ kó dárúkọ Obesere tàbí pé kó sọ wípé kí nìdí tí o fi yọra rẹ kúrò nínú ẹgbẹ́ fújì tí wọ́n dá sílẹ̀ ẹ wo ọ̀rọ̀ náà ní agbára gidigidi o ẹ jẹ́ a gbọ́ ohun tí Aṣíwájú Àkàndé ní láti sọ lórí ọ̀rọ̀ yìí. wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ Sefiu Alao àti Obesere àwọn fáǹsì papa tọ̀ síbẹ̀ àwọn TJ Bombay bàbá àgbà Alhaji Yusuf àwọn náà ti dá sí àwọn náà kẹ̀dẹ̀ rèé ọmọ pé ìyàwó Obesere làwọn náà so nǹkan bá dẹ̀ mọ̀ náà la máa ń sọ. Alhaji Sefiu Alao àti papa tọ̀ síbẹ̀ gbogbo àwọn olórin yẹn ló máa ń ṣàpọ́nlé ara wọn tó bá wà ń ta tó bá pàdé lórí stage and I think that's the highest peak of maturity which is the best. Wọ́n bára wọn ṣe but ó ní level tó ní kálukú fi ń bára ẹ̀ ṣe wọ́n wọnú ara wọn jura wọn lọ so èmi ò sọ pé ìjà wà láàrin wọn wọ́n wọnú ara wọn jura wọn lọ ni ọ̀rẹ́ mi náà làwọn máa pera wọn ṣé wàá rí ti pé wọ́n form group papa ò dá sí yẹn papa ò ní dá sí Obesere Agbakin wọn ò ní dá sí because of a reason. Obesere ti try pé ká kóra wa jọ kájọ jà fún nǹkan kan Obesere ti try ẹ̀ rí o kò dẹ̀ lọ dáadáa papa dẹ̀ ti wà lórí ọwọ́ wọn 1996 ni papa tọ̀ síbẹ̀ ṣe orúkọ mẹ́rin gbẹ̀yìn pé òkè ẹ jẹ́ ká máa wọn olórin ká múra wa ká tákù K1 bọ́dẹ̀ ṣe ní ká múra wa ká tákù K1 yẹn wọ́n ti jọ ní belief yẹ pé àwọn ti jọ wà nínú ọkàn nìyẹn bọ̀ ẹ gbogbo yẹn wọ́n bó ṣe lọ ń kálukú yọra wọ́n wá fi Abbas Akande nìkan lẹ̀ sí inú ríǹgì yẹn àtìgbà yẹn lọ ti kọ́ Obesere ní one man battalion Obesere ti ń dájà battles fúnra ara wọn 1996 sí 2026 ṣe rí pé kò dẹrùn rárá 1996 to 2026 that's 30 good years èèyàn ti wà into the level pé máa dá ìjà tẹ́bálẹ̀ fọ́ọ̀mù gúrùpù ní 2025 kọ́ wa Obesere àwọ̀ pé ẹ wo kò bá star mi mú jáde ẹ máa bá wọlé mo ti kọjá gbogbo level yẹ because ìjà tó Obesere jà nínú industry mi ò rí olórin kankan tó jà orú ẹ̀ mi ò rí olórin kankan tó lẹ́mìí orú ẹ̀ òòṣà ńlá ọ̀fùjì so bàbá Akande tí wọ́n ti já highest battle so gbogbo kí olórin máa bóra wọn mọ́ kí bloggers máa bó olórin mọ́ iye ó bíntín papa ò lè join òótọ́ ni mo sọ yẹn ìgbà tí papa tẹ̀ jáàjà fúnra ẹ̀ gan Valentine KFA Brazilian Fuji musician Valentine ò join because time tí Valentine gbé ọba lọ́la tó release àwọn albums yẹn ó yìí ń júbà fún àwọn tó yẹ kó júbà fún Obesere ò stop ẹ then Obesere ò lọ́mọ ogun orú ẹ̀ ní Saheed Papa ṣe nígbà ara bá bí but Saheed Papa náà wọn ọmọ ogun tó pọ̀ gan Obesere nìkan ẹ̀dẹ̀bọ́kíngbà ara bá bí ẹ̀ náà pàṣọ Obesere kan ara palm Obesere kan wo bó ṣe ń lọ pé ìjà ọmọ kéèké ò lẹ́ ń jà yìí dẹ̀gbà tí Saheed Papa máa lọ sọ́dọ̀ Obesere tí báwa tó Obesere wá sọ́dọ̀ Saheed Papa tó ṣílé kan Saheed Papa sọ pé papa ìjà dẹ̀ ń jà láti ilẹ̀ pé kò yé òun rárá ó yẹ wá yé òun sìn ní pé àbá ti kún ìgbà yẹn Obesere ní ẹ̀rọ náà mi ò wáyàn fúnra
mò ń wo bó ṣe ń lọ ni mò ń observe ni. Obesere remains number 1 nínú àwọn onífújì tí anybody ò lè gbé ná wojú ẹ̀, because skill Obesere ti ṣe rí. Obesere ti tackle èèyàn tó wá the acclaim number 1 ló ti tackle ẹ̀ dáadáa for almost 10 years consistently tí wọn kò lè ṣẹlẹ̀. So bá ní káwọn olóyún máa bóra wọn sìn tó Obesere ìbàjẹ́ kò join nìyẹn. Then Sefiu Alao tún sọ pé gbogbo àwọn làwọn bẹ̀rù Obesere ìgbà tó kọ́ jáde pé Obesere táwọn jí. Obesere táwájọ́ fújì ni ó ti ṣọ́ àwọn èèyàn máa ń kọ fújì, wọ́n máa ń kọ ṣàjẹ́ nínú life, wọn lẹ́mìí àti kọ́nu album kan tó ń bẹ̀rù market acceptance. Obesere gbé wọlé ni ọlọ́mọge change your system, change your style. Èyí tó lò lánàá mi ò fẹ́ yẹn mọ́, o kò lọ sùn bí òkú, o kò lọ sùn Gbalaja. Ṣé o mọ̀ pé Gbalaja ti sú mi ni? Ta ló ní mọ nǹkan tó Obesere sọ mẹ́ẹ̀? Obesere tó wá bá ọkùnrin náà pé ẹ̀yọ́ ọkùnrin àárítẹ́ni mọ̀ ń wí ní àfapá ìdìbò tiẹ̀. Ẹ̀yin kan pàápàá tẹ́ bá ń ṣeré gèlè pẹ̀lú ìyàwó yín, ẹ máa gbìyànjú láti máa ṣe touch your toe. Kò tí yé yín. Obesere òun nìkan ló láyé àti kó rọrùn bẹ́ẹ̀. Obesere dẹ̀ lówó tó wá fún St. Janet nìyẹn confidence pé wọn náà máa ṣe tẹ̀ lọ nothing happen. Wọ́n tó lọ competition fún gbà bọ́bọ́ ìfẹ́ bá fújì industry jẹ́ ó ń sọ ọ́dẹ̀ nìyẹn. Wọ́n lọ sọ pé kí n má ṣeré mọ́. Irọ́ ni wọ́n pa. Ojú tó pọ́n kò láìtì sìgá. Ṣẹ̀wá àṣàṣì ọ̀ràn bèbí o. Ṣẹ̀wá rí ẹjọ́ tó ń bẹ níwájú ìjọba ó kọjá ẹjọ́ tọ̀ sí ibẹ̀. Ẹ lọ́gbọ́n ní OBTK. Àwọn sórí ẹ̀dí pẹ̀lú òkúta, sórí baálẹ̀ lábúlé, sórí òkè o ta ló lọ́yàn ọkọ àti ìyàwó ń jà sọmọ. Bọ́mọ ṣe ń sọ pé kí ìyá fóun lọ́yàn mu, bàbá sọ pé kó fóun ta ló lè kàn nú wọn, nobody. Sefiu Alao náà ti wá confirm ẹ pé Obesere mo rẹ́ni tó gbé màálù, odidi màálù, ó gbé gbojú window, kò dẹ̀ lọ́mọ ọ̀dọ̀. Ta ló tún gbé gbogbo àṣàgbé àwọn fún ọkọ̀ kí o kí la máa ń fáwọn èèyàn tó bá wà lójú títì nǹkan kan. Ẹ̀gúnjẹ ti wà àṣà tẹ́lẹ̀ náà. Ẹ̀gúnjẹ ta ló gbé jáde. Àwọn òyìnbó oríṣiríṣi wọ́n ń dáṣà kan nítorí bottom gẹ́sìkó àyà mi ń já yìí ẹ̀rù ń bà mí torí ohun tọ́mọdé yìí fi ṣe bádí. Òyìnbó tí mo gbọ́ nítorí coste la dancing from backway oríṣiríṣi. Obesere yìí náà ló gbé jáde. So bàbá ti ní impact nínú fújì. Inú mi dẹ̀ dùn. Àwọn kan wà, àwọn bloggers kan wà tọrọ bíṣì gbogbo nǹkan tí Obesere ṣe pé kò ní meaning kò ní kankan, àwọn náà ti já sí báyìí. Gbogbo olórin contribution wọn èèyàn kan lè raise ẹ̀ àtàwọn tó tún upcoming. So pé bóyá èèyàn kan ṣe bákan kò ṣe kankan yẹn tí ìjàmbá kan ti dé là kí n fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀. Obesere ló gba ìdáadáa o, and bàbá náà kẹ̀dẹ̀rẹ̀ bàbá wà ń táwọn ó ń kaṣù ẹ̀ lọ. Ẹ̀dẹ̀ máa lọ́wọ́ dẹ̀ ń sọ̀rọ̀ pa àwọn impact ní ẹni industry tí wọ́n bá wà. Net worth ní kókó, net worth. So for me o, èyí tí Alhaji Sefiu Alao sọ Obesere ó gbé kọ́ nìyẹn, understanding tí mo fẹ́ kẹ́ ní nìyẹn. Then èyí tí Sefiu Alao sọ pé kí o gbogbo àwọn Obesere jí impact Obesere kan nìyẹn. Wọ́n tó wá ní Barrister ní tó bá yẹ pé ìṣàjẹ́ ló láyé ẹ̀yẹ kájọ máa kọ́ ìgbà ló nígbà òun lò. Barrister kọ́ ṣàjẹ́ bọ̀ àwọn tó wọ́n kò dẹ̀ orú ìṣàjẹ́ tí Saido Papa máa ń kọ tẹ́ pé ọlọ́gbọ́n ló bá mọ ibi tó lọ. Obesere ṣíjú fọ́gbà yọ̀gàn bá ń bá mu ní. So one love ilé fújì but tó bá ti need the clarification àwọn ò ní ẹ̀sìn láti máa clear ẹ̀ ṣàmù. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o látẹnu Aṣíwájú Àkàndé. Kó wá láwọn èèyàn wá ń sọ nínú comment section. Ẹ yẹ ká jẹ́ wọnú comment section ká gbọ́ ohun táwọn èèyàn ń sọ níbẹ̀. Big Daddy sọ wípé òdodo ọ̀rọ̀ Obesere lọ́gàá àwọn àwa gba ìbá mi. Ola's bright collar sọ wípé òòṣà ńlá himself. Prince Adéọlá sọ wípé Obesere will always be their father either they like it or not. Obesere is a real brave man. Adékúnlé Wàsíù sọ wípé Obesere is the first Fuji musician to pull his clothes on stage. Èèyàn kan náà tún sọ wípé he fought K1 since 30 years and he did not win. Eso sọ wípé bro, what you are saying now is different between what Sefiu Alao was saying. Ọpẹ́ Mushini, I just know now that you are
confam ọlọ́tẹ̀. Ọ̀rọ̀ yìí lágbára o. Ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí, ohun táwọn fans ń dá lára láàrin Obesere àti Sefiu Alao. So, a ò ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò lónìí. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ̀yìn. Ẹ ṣé o, ó dìgbà kan náà.